I don't want peace. I want problems. Báwo ló mọ̀ tí wọ́n ṣe àbá ilé àìná? Yóò máa ṣe rárá dáa ni. Ẹni tí mo sọ fún yín pé mọ́tò ni. Ó ní ọ̀rẹ́, máa bọ̀ bí ní aláàánú yára. Mo ti ń sọ̀rọ̀ gan kó tó dé pé onó mú yàn wá pé wá wo mọ́tò. Ó ní mo ti ṣe bàbá lè yà ṣé mọ́tò yẹn náà lélẹ̀. ó ní kò síbi tí ò lè débẹ̀ tí ń wo yìí. Idán ọkọ̀ níbẹ̀ ṣe ń wo yìí bó ṣe wà. Sáàgbé lọ́fẹ̀ẹ́. Bó ṣe wà Èkó mọ́ fi ń ná tẹ́lẹ̀. 2000 tẹ́ fún mi ní ìjẹta ọmọ èrè kò sí. Ẹ fi repo. Ife lájọ́ gbé lọ. Ó ń sáré ìmọ̀ swim nínú omi ni. It smoke igbo. Ẹ rí ni. Mo rọra máa ṣe ìyá àṣẹwò rẹ̀ lónìí. Kán lè kọ̀fáàmù pé mọ́tò ni pé ọkọ̀ kìí ṣe ọkọ̀ dáadáa. Ní mọ́tò ilé náà bàbá lè yà. Ó ní mo fẹ́ kò sí ní tí ń lè fi ṣe. Kódà ó lè dé Lagos country bẹ́ẹ̀ sí ìwò yìí. Pẹ̀lú bínú ẹ̀ ṣe. Owó inú rẹ̀ ó lè gba àyàn mẹ́jọ. Single seat ni àpótí la máa ń Pẹ̀lú gbẹ́sẹ̀ bínú ẹ̀ ṣe rí iná. àpótí la máa ń gbẹ́sẹ̀ gbẹ́ kejì ló fà á tó yẹ kí inú rí báyìí. Single seat ló ń lò. Àpótí wọn á da. Mo gbé lọ lé mo lọ gbé fún ẹni tó fẹ́ fi rò kọjá dé kó lójú ọ̀nà. Ọ̀rá báǹtì. Dé sálẹ̀ yẹn kó lè ti dáadáa. Wọ́n jẹ́ mi kúkú lẹ́nu. Ó yẹ ẹja ṣé transfer lẹ́sìn ni àbí sọ́mà máa ń tà sí lọ́sọ̀rọ̀. Bàbá lè yà. Nǹkan tá a sọ òun kọ́ lèmi ń rí i o. Ìgbà tó ní bàbá lè yà ìgbà tó sọ fún mi pé o ti rí mọ́tò bàbá lè yà. Èmi respect kó jẹ́ ru mọ́tò báyìí o. Èmi rò bóyá ara jẹ́ bí Micra mọ́tò tó ní ìtò lè máa fi ṣe transport. Ok mọ́tò yìí kí ló fẹ́ máa fi mọ́tò yìí gangan ṣe yà sọ nǹkan tó fẹ́ máa lo mọ́tò yìí fún ṣe yà sọ irú mọ́tò tó rí báyìí. Kí ló fẹ́ fi mọ́tò yìí ṣe? Ìtàn nǹkan àti fẹ́ bọ́ sásìkò òjò ní ìsìn. Iṣẹ́ rẹ̀ inú òjò ni màá gbádùn rẹ̀ bó ti wà. Láti máa fi ṣe kí ni? Ìmọ̀ yìí máa fi kérò kí ni. Kódà ó lè sún ìmù bẹ́ẹ̀ tí ń wò yìí ó sì ń rin o. Bàbá àlíà. Wọ́n mọ̀ pé mọ́tò yìí lágbé lọ́fẹ̀ẹ́. Ẹgbẹ́ mọ́tò lè lọ sí lọ́sẹ̀ tó lọ. Àwọn dé Lagos country bẹ́ẹ̀ tí ń wò. Ẹ yẹ̀wò lọ ráǹdì. Ó wà nínú ẹgbẹ́ Micra. Bàbá lè yà kéèyàn máa lóun fẹ́ máa fi mọ́tò lè ṣe transport. Torí ẹ̀yin tó jẹ́ gan ni mo náà mo fẹ́ mọ fi ṣe. Ẹ jọ àbọ̀ ọkọ mi ẹja mọ̀jìyà ò jẹ mí gbé. Ẹ dẹ̀ lẹ test mọ́tò ilé mọ́tò tí ó sì síìtì kankan gbọ́n gbọ́ta ṣe. Ṣé mọ́tò yìí ṣe wà? Ṣé mọ́tò yìí gan ṣó ń start ṣá? Ṣó ń start? Ẹ dẹ̀ ṣúọ̀ bàbá lè yà ó sọ pé start mọ́tò yìí start ṣá. Àló lọ fẹ̀lẹ́ méjì. Àgókò gan ni. Ẹlẹ́kẹta là ń lọ tí àbí. Kíní yẹn ṣáfìtẹ̀ ló jọ níbi. Mumu not too much. Ẹnjìníà sì ti bá wa sí. Bátìrì rẹ̀ ńkọ́? Ẹ jáde lo bátìrì ọkọ̀ yìí tàbí. Bátìrì ọkọ̀ tà lẹ́ lò ṣé ẹ mọ̀ nǹkan tẹ̀ ń sọ ṣá. Bàbá ibi tẹ̀sẹ̀ ni yóò ṣe lójú nísìnyí yóò ṣe. Bátìrì ọkọ̀ tèmi ní kẹ́ẹ̀bì. Ṣé mọ́tò yìí ṣe wà? Ẹ fún mi 30 minutes. Ṣé mọ́tò yìí gan ṣó ń start ṣá? Ṣó ń start? Wọ́n start ẹ fún mi 30 minutes kí n sáré lọ gbé bátìrì rẹ̀ wá 30 minutes màá ti dé. Wọ́n sáré ya ni ẹni tó ń lo. Ó ti di tèmi ó ti. Má ti sí jàre má ti sí bọ́n náà máa ń ṣe rárá àdájàre ó jẹ́ kí wọ́n máa fojú pé kí ni wọ́n. Ó yá pé àkáǹtì rẹ fún wọn. Ṣé ó pè lẹ́fẹ́ sẹ́sìn àbí. Bàbá lè yà pẹ̀lú gbogbo nǹkan tí mò ń rí nsìn mi ṣọ́ọ̀pù ti serious. Tó bá ti serious tó ti mọ nǹkan tó fẹ́ ṣe o ti understand bẹ́ẹ̀ nsìn lórí ọ̀rọ̀ onímọ́tò dé mi ì rò bí a mo lè dá sí mọ́ ó mọ reason mo ti rí pé o mọ mọ́tò ò dá mọ́tò mọ́ so tó bá pè mí sọ̀rọ̀ ẹni mọ́tò gan mo lè má dáhùn tó bá jẹ́ pé wá tún ní nǹkan míì tó fẹ́ ṣe tó jẹ́ bóyá business bóyá shop ló fẹ́ ṣe bóyá aṣẹ́ kan tó ti kọ́ rí ló fẹ́ lọ máa tajà padà. Mọ́tò yìí ló wù mí. Mọ́tò eléyìí náà. Ohun tó bá wù yẹn lè máa ń ṣe fún yẹn náà. Ó dàbí bẹ́ẹ̀ bá kọ́ lè fún mi kí n lè jèrè ńbẹ̀. Mọ́tò yìí ni. You be mumu. Ó dà mú ìtumọ̀ fi gbọ́ ọmọ òdì mi lẹ́kọ̀ọ́. Kí ló máa ń ṣe àràdà báyìí sí náà. Bàbá lè yà tó bá ti ready kó o pè mí tó bá ti ready fún nǹkan gidi kó o pè mí bọ́ on this one mi ò rò bóyá ó lè work. So bàbá lè on this one mi ò lè rò bóyá ó lè work. Bàbá lè padà jẹ́ kán ra mọ́tò yìí náà. Ọ̀ máa yí gan crazy o. Ṣé mọ́tò yìí ò dáa tó? Mọ́tò ilé ò dáa tó òun rìn. Kò dáa tó mọ́tò tó yẹ pé èmi náà síìtì kan wà ní mọ́tò ní náà wàá fẹ́ ta mọ́tò ilé bẹ́ẹ̀ta. Tí mọ́tò náà líle kí n jẹ́ tí mọ́ bàbá lè àlọ́run kó jẹ́ kó yẹ pa mí. Ó fẹ́ gbẹ̀mí mi.